Jọ̀ọ́ má bínú, kí ni bọ̀bọ́ yẹn try láti ṣe mi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan? Kí ló tó ń bi ẹ́ pé bí àbúrò àbí ẹ̀gbọ́n àbí kí ló ti ń sọ náà? O kò mọ̀ pé ìyàwó mi ló jẹ́ ni, àǹtí mi ló pè ọ́. Kò mọ̀ pé ìyàwó ẹ̀ ni mo jẹ́ bí ti báwo. Má bínú, ọ̀yá má bínú, kò mọ̀ ní tó bá mọ̀. Má bínú sọ gbọ́ máa sọ fún un. Wọ́n náà gbọ́rọ̀ òṣì tó ń sọ jáde lẹ́nu. Èèyàn rí ẹ, ó ń bi ẹ́ pé ṣáǹtì ẹ̀ rẹ̀ àbá àbúrò ẹ̀. Ó lè ní àyàwó mi ní òwà bóde náà láti fi mí yan gan láàárín àwọn ọ̀rẹ́ ẹ̀ àbí kí nìkan tẹ́ ń tẹ̀ láti ṣe. Kí máa ní sùúrù bíi ti báwa bó lórí burúkú nìyí ni. Ẹjọ́ máa ṣe òfò ni. Ẹjọ́ máa ṣe orí burúkú pọ̀. Nítorí ẹni èpè lẹ́yìn méjèèjì. Ẹni èpè ní olórí ibú nìyí. Èpè má dẹ̀ fi yí kádà rẹ̀ padà. Mọ̀ ṣe lọ, máa pe mọ́mí ẹ̀. Ìyá Ìfẹ́ Máa wọ́n sọ pé o máa ń ṣe pé. èmi èpè olórí burúkú ológo fẹ́ fínlẹ̀ sálọ tó ní mo ṣe pé. Bẹ́ẹ̀ni mi ìfẹ́ mo gbogbo channel tọrọ yẹn gbà dọ́dọ̀ mi gbogbo wọn ò ní láyọ̀ wọn ò ní rí ìdíjókòó ọkàn wọn ò ní balẹ̀ ayọ̀ ò ní jẹ́ tiwọn. Tó bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni tó bá ṣe pé lórí burúkú ni wọn kí ni èrò wọn láti dá lé mi rú láti máa sọ fún ìyá ọkọ mi pé mo ń ṣe pé. Grandma wá síbí báyìí wọ́n lè pè ló fi ń jí ọkọ ẹ̀ láàárọ̀. èmi ò ṣe pé fún grandma o. Ó fi grandma ṣe pé ọkọ ẹ̀ gangan tó lọ fún rèpè wálé ọ̀nà òun ló ń fi ṣe pé. Èmi náà ti máa sọ̀rọ̀ fún yín ní gbogbo channel tó gbà dọ́dún ẹ̀. Èmi náà ti forí kó ní ìpínlẹ̀. Rárá o mi ò bú yín o báwo ni mo máa bú yọ. Ó ti ẹ̀ bú mi. Mo bú yín màá. Èmi kọ́ ni mo fẹ́. Èmi kọ́ ni ìyá kú ẹ. Mo kàn ní kí n sọ kó sí kankan. Mo kàn ní kí wọ́n sọ fún ẹ wípé gbogbo ohun tó ń ṣe yìí ọdún tí wà ní regret ó ń bọ̀ báyìí. Dúró jẹ́. Bí o jẹ pé. Mọ́mì wa ẹ wá jẹun. Mo ti mọ̀ ìṣàn àwọn ọmọ. Ajayi. Ajayi. Má wulẹ̀ pé padà olórí burúkú ni ẹ. Tálẹ́rí tó ń bá sọ̀rọ̀ yẹn. Súnmẹ́ tó pé mi. Mi ìfẹ́ mọ wèrè tó àti pé gan-an kí ló kàn pẹ́lẹ́ tí mò ń kọ́ lórí fóònù mi. Ṣé fóònù kan náà lájọ́ lónìí? Nọ́mbà yẹn kò gbé sí spíkà sínsìn. Tí èèyàn bá ti lé ewé bá ti kàn gírí yóò yí padà síyàn o. Láti bí o ṣe ń lọ yìí ìgbọ́dọ̀ gbẹ́wẹ́ ẹnu tí bá fi lè bọ́ nílé òkú méjì bọ́ lọ́lé. Lóde ṣó ti wá le tó gbogbo yẹn ni ọkọ mi ṣé tèmi wá bàjẹ́ báyìí ọkọ mi ò bínú sí mi tó báyìí rí kí ni mo wá kóra mi sí báyìí. Ajayi. Ṣé kò sí tó fi pè mí? Ẹjọ́ torí Ọlọ́run Ajayi ti dẹrù mi síta bẹ̀rẹ̀ síbi tí mo máa lẹ́ máa bẹ ọkọ mi ẹjọ́. Kí ló wá kọ́ mi pẹ̀lú yẹn? Wọ́n máa ṣépè fọ́kú ẹ owó ilé ọlá ó dẹ̀ fẹ́ sọ ilé ọlá dàwòrò. Imagine mọ́tò 4 ó di ọkọ mẹ́ lọ́wọ́ ó dẹ̀ tún ṣépè lọ́nà ni. Ẹjọ́ máa. Ṣé mi lọ́kọ ẹ? Ẹjọ́. Olùtọ́ wa tọrọ ẹ. Ṣé mi lọ́kọ ẹ? Ẹ̀yin nìkan lè bá mi bá Ajayi sọ̀rọ̀ ẹjọ́. Rárá Ajayi ti decide ní ọkọ ẹ. Tó bá wù ú kó gbẹ́ bẹ́ẹ̀ tó bá wù ú kó má gbẹ́ bẹ́ẹ̀. Mo ti bá ẹ sọ ọjọ́ tí mo pè báyìí èkó bí kò bẹ̀rẹ̀ sí iṣẹ́ káàkiri wọ́n á ké ní sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ lọ. Èyí tẹ́ bá ní tẹ́lẹ̀ lọ náà lè máa dátà oríṣiríṣi fúnra yín. Tẹ́lẹ̀ lọ wọ́n. Mo lákàntẹ̀ lọ́wọ́ máa fún ẹ ní 5,100 naira orí ẹ̀ owó kíni owó POS ni. Fíìmù náà tẹ́lẹ̀ kẹ́rù ẹ̀ kó máa lọ lówó òfẹ́ mọ́. Àwọn ọmọ ẹ méjèèjì tó fẹ́ kó wọn máa kó wọn lọ kó jẹ́ kó wọn fún wọn lẹ̀ Ọlọ́run tọ́jú wọn. Ilé pé òṣì àmà kò lọ́jọ́ sí ìwọ mí ò lára ẹ̀. Ẹjọ́ máa mọ́mí ẹjọ́.